ayaba Ọba Owolabi Olakuleyin bí a bá tún ṣe wá gbéra tí wọ́n lọ ṣe àyẹ̀wò tí wọ́n lọ ṣe àyẹ̀wò sí ààfin tuntun, ààfin ìgbàlódé, ààfin Olubadan tilẹ̀ Ìbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ parí yìí. Òun náà ni ó tún wá ń ya àwọn èèyàn lẹ́nu pé ṣe bí wọ́n ní ara bàbá ò lé ní, ṣe bá ní ìlera bàbá ò pé ní, bóò ní ẹni tí ìlera rẹ̀ ò pé, ẹni tí ara rẹ̀ ò mú yányá, bóò ló ṣe lè máa gbéra lọ máa jáde máa ṣe àyẹ̀wò sí ààfin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ parí. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa o lágbára Adẹ́dàá. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ní jọ́bẹ̀rẹ̀, ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa. Àní ṣàṣedànù, àní ṣàṣeré, àní ṣàṣejẹ lágbára Adẹ́dàá. Ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀rọ̀ níbi tá a ti máa ń ṣe àgbéyẹ̀wò àtúpalẹ̀ àwọn ìròyìn tó bá jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa gbogbo, tí a sì ṣe àtúpalẹ̀ rẹ̀ tẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sí bá ní dá sí, tẹ́ bá ní fòye gbé, tẹ́ bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá. Níbo la wá ń lọ lórí ètò fún tèmi? Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde, ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò gun orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Owolabi Olakuleyin, tí wọ́n fi ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá gbéra ṣe kọ́ lọ sí àyẹ̀wò sí ààfin ìgbàlódé, ààfin Olúbàdàn tuntun léyìí tí wọ́n ti kọ́ parí, tó jẹ́ pé kí wọ́n ṣí fún lílò ìlókù. Gbà tí bàbá débẹ̀, kí ni bàbá wí, kí ni bàbá sọ, àwọn wo ni wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú bàbá Ọba Owolabi Olakuleyin ṣe àyẹ̀wò sí ààfin tuntun ọ̀hún. Àmọ́ àlàyé ọ̀rọ̀, àtúpalẹ̀ ọ̀rọ̀ àmú wá fún yín nínú ètò wa lálẹ́ tòní. Bákan náà, àwọn ọ̀dọ́ nílùú Eruwa nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n jáde láti ṣe ìfẹ̀hónúhàn alágbára lórí bí ìlú náà bí ó ṣe tí ì ní ọba láti bí ọdún 5 tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé tó ti gorí àlééfà. Kí ni ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ́ ìlú Èrúwà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn yìí ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí. Àmọ́ àtúpalẹ̀ ọ̀rọ̀, àlàyé ọ̀rọ̀ wá fún yín lórí rẹ̀ àti bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ. Nínú ìròyìn míì tí a fẹ́ mẹ́nubà, òun náà ni ìròyìn tó jáde wípé iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá wọ́n mú àwọn ọkùnrin géńdé 5 tí wọ́n ń ta sim card, ìyẹn síìmù ẹ̀rọ ìbánisọ̀rọ̀, síìmù nọ́mbà ìbánisọ̀rọ̀ tí wọ́n ń rẹ́gísítà rẹ̀ ní orúkọ àwọn èèyàn kan tí wọ́n wá lọ ń tà á fún àwọn ọ̀daràn. Báwo ni iléeṣẹ́ ọlọ́pàá ṣe mú wọn? Kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà tí tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ wọ́n? Báwo ni wọ́n ṣe ń ṣe é? Àwọn wo ni wọ́n ń ra sim card yìí lọ́wọ́ wọn? A ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀, a sì mú wá fún yín lórí ètò yìí náà ni. Ẹ má tí ì lọ, à ń padà bọ̀ lórí ètò. Ẹ kú kalẹ̀. Otasansan media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Otasansan media.
iléeṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn. ó ta social media níbikíbi. ẹ káàbọ̀ padà ká tó lọ sínú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa lórí ètò fún tèmi. ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ bá ní tẹ subscribe button nísàlẹ̀ fídíò yìí, ẹ bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ dẹ̀ bá ní tan notification bell ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ètò tuntun wá fún yín lórí ìkànnì wa. bákan náà ẹ bá ní share àwọn prógráàmù wa, ẹ bá ní share prógráàmù yìí kó lè káàkiri àgbáláyé. ẹ bá ní share rẹ̀ lórí Twitter tàbí X, ẹ bá ní share rẹ̀ lórí Instagram, ẹ bá ní share rẹ̀ lórí YouTube, ẹ bá ní share rẹ̀ lórí Telegram, ẹ bá ní share rẹ̀ lórí WhatsApp, lórí TikTok àtàwọn social media platform míì tí ẹ bá ń lò. ẹ bá ní share rẹ̀ o kó lè káàkiri àgbáláyé. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ, nílùú kábíyèsí aláyélúwà ọba Taofeek Iyèọlá Àkàndé mọ̀rẹ́nigbadé oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. kádé pẹ́ o kásẹ̀ pẹ́ lẹ́nu kẹ́ ẹ pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá yín. gẹ́gẹ́ bí àwa ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ẹni tí wọ́n fọwọ́ sí, ìyẹn Ọba Owolabi Olakuleyin. bàbá gbéra láti lọ ṣe àbẹ̀wò sí ààfin ńlá, ààfin ìgbàlódé tọ́wàyàmẹ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ parí. bàbá ṣe àbẹ̀wò, ìgbà tí bàbá dé ààfin, bàbá wọn kan sára sọ́lódùmarè, wọ́n sì dúpẹ́ lọ́wọ́ adẹ́dàá wípé ẹ̀mí àwọn wà láyé, àwọn sì wà láàyè láti rí irú àrà báyìí. ààfin tuntun, ààfin àwòyánu, ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. bàbá ní ọ̀rọ̀ àwọn tọ́pẹ́, ó sì ṣe déédéé ọpẹ́. kódà ẹni tó bá mọ núrò, tó bá lárò jinlẹ̀ kí ó mọ̀ wípé ọ̀rọ̀ ìlú Ìbàdàn tọ́pẹ́ láti máa rí irú ìdàgbàsókè, ìtẹ̀síwájú ńlá tó ń ṣẹlẹ̀ yìí. bàbá wa ní kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o fún ìlera àwọn láti bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. kódà bàbá ní inú ààfin yìí òun náà ni àwọn ó ti lògbà gẹ́gẹ́ bí Olúbàdàn lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣèyí Mákindé tó bá ti kéde orúkọ àwọn gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléníogójì nínú ìtàn ilẹ̀ Ìbàdàn. tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé àmúwá fún yín ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣèyí Mákindé ọ̀rọ̀ tó sọ nípa ìgbésẹ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun. ó ní lọ́gán tí ara bàbá bá ti lé, ìyẹn ọba Owólabí Ọlákùlẹ́yìn, tí wọ́n fi orúkọ rẹ̀ ránṣẹ́ síjọba gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ̀ sórí ìtẹ́ àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. ó ní tára bàbá bá ti yá, tí ìlera bàbá bá ti pé dáadáa, pé ní ìgbésẹ̀ láti fún ọba ní ọ̀pá àṣẹ láti dé wọn ládé gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàléníogójì
nílẹ̀ Ìbàdàn ni yóò bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ Ìbàdàn wọ́n sọ ọ̀rọ̀ gómìnà náà di fàǹfà wípé kí ló mú bàbá, kí ló ṣe bàbá, ara nǹkan ò ṣe bàbá o, kò sí tó mú ìlera bàbá. Ọgbọ́n àti máa jẹ́ kí ọ̀rọ̀ náà pẹ́lẹ̀, òun náà ni ọ̀rọ̀ tí gómìnà sọ gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ nígbà náà. Ṣùgbọ́n bí bàbá Ọba Owolabi Olakuleyin bí bàbá tó ṣe wá gbéra tí wọ́n lọ ṣe àyẹ̀wò sí ààfin tuntun, ààfin ìgbàlódé, ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ parí yìí, òun náà ni ó tún wá ń ya àwọn èèyàn lẹ́nu pé ṣe bí wọ́n ní ara bàbá ò lé ní, ṣe bá ní ìlera bàbá ò pé ni, bóò ní ẹni tí ìlera rẹ̀ ò pé, ẹni tí ara rẹ̀ ò mú yányá, bóò ló ṣe lè máa gbéra lọ máa jáde máa ṣe àyẹ̀wò sí ààfin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ parí. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ kí a sì tún máa retí ìgbésẹ̀ tuntun lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, torí pé ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí gómìnà Olúwaṣèyí Mákindé tó ń darí, òun náà ni ọ̀rọ̀ wà tí àwọn ọmọ ìlú Ìbàdàn tí wọ́n sì ń retí ìgbésẹ̀ ọ̀tun kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó kéde orúkọ Ọba Owolabi Olakuleyin gẹ́gẹ́ bí Olúbàdàn 43 nílẹ̀ Ìbàdàn. Ọjọ́ tí ó wàá jẹ́, ìgbà tí ó jẹ́, òun náà ni àwa ò tí ì lè sọ ṣùgbọ́n ẹ jẹ́ á máa retí, ẹ sì máa tẹ̀lé wa lórí ìkànnì torí pé àníjẹ́ tí yóò di, a máa mú wá fún yín bí nǹkan bá ṣe ń lọ lórí jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun ìyẹn báyẹn. Ní ọjọ́bọ̀ Thursday, ó ní àwọn ọ̀dọ́ nílùú Eruwa, ó ní wọ́n jáde tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn lọ sí ààfin Eléruwa ti ìlú Eruwa láti fi ẹ̀hónú wọn hàn lórí bí ìlú Eruwa bí ó sì lọ́ba láti bí ọdún 5 sẹ́yìn tí gómìnà Olúwaṣèyí Mákindé tó ti wà lórí àlééfà. Wọ́n jáde, wọ́n túyáyà, wọ́n sì gbé àwọn pátákó ìsọ̀rọ̀, pátákó ìfẹ̀hónúhàn tí wọ́n sì gbé dání tí wọ́n kọ oríṣiríṣi ọ̀rọ̀ sí lára. Àwọn ọ̀dọ́ yìí wọ́n bá wọn oníròyìn sọ̀rọ̀, wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹnu wọn fáwọn oníròyìn. Kí wá ni wọ́n bá oníròyìn sọ? Kí ni àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ fún àwọn oníròyìn nípa ìwọ́de àti ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe nílùú Eruwa lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2024 tí a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún àwọn oníròyìn. Ìwé ìròyìn gbé ìwé ìròyìn kọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kọ. Eruwa, a prominent community in Oyo State, was the scene of a peaceful protest by youths today, June 13, 2024. The protesters, comprising young individuals from various compounds in Eruwa, gathered at New Garage to express their dissatisfaction with the prolonged absence of an Eruwa in the town. The youths, bearing placards with inscriptions such as "Appoint a king for Eruwa now," "We need a monarch to represent our community," urged the Oyo State government to expedite the process of appointing a new king for Eruwa town. According to the protesters, the lack of a monarch has hindered the community's progress and development, as vital decisions and projects have been stalled due to the absence of a traditional ruler. The youth emphasized that the appointment of a king
would not only restore the community's cultural heritage but also attract investments and infrastructure development to Eruwa. The protest was peaceful with no report of violence or property damage. The Oyo State government has yet to respond to the protesters' demand. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn kan bó ṣe gbé òun náà ni àṣemú wá fún yín yẹn. Nínú ọ̀rọ̀ míì, ìròyìn míì tó tún jáde, ìròyìn jáde wípé iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá FCT wọ́n fojú àwọn ọ̀daràn, àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n gbogbo nínú iṣẹ́ láabi nípa títa SIM card, ìyẹn káàdì nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí máa ń wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, SIM card. Wọ́n máa ń ta àwọn SIM card tí wọ́n bá ti rẹ́gísítà, tí wọ́n bá ti fi orúkọ rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ àwọn iléeṣẹ́ onínẹ́tíwọ̀kì yẹn, tí wọ́n bá ti fi orúkọ SIM card kan sílẹ̀ pẹ̀lú àwọn nǹkan ìdánimọ̀ ẹni ẹlẹ́ni, àwòrán ẹni ẹlẹ́ni, orúkọ ẹni ẹlẹ́ni, wọ́n wá lọ máa ta irú àwọn SIM card bẹ́ẹ̀ fún àwọn ọ̀daràn oníṣẹ́ láabi bí àwọn ajínigbé, àwọn adigunjalè àtàwọn ọ̀daràn oníṣẹ́ láabi míì. Ṣùgbọ́n ọwọ́ pálábá wọn ségi, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá ó tẹ̀ wọ́n sì fi ojú wọn hàn dé. Àwọn náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìnyẹn. Kí wá ní iléeṣẹ́ ọlọ́pàá báwọn aráàlú sọ? Báwo ni ìròyìn ṣe gbé? Báwo ni ìròyìn ṣe kọ? Ẹ jẹ́ kí a mú wá fún yín kẹ́yìn náà gbọ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ, ìyẹn ìwé ìròyìn Punch bí wọ́n ṣe gbé ìròyìn yẹn. The Federal Capital Territory Police Command on Thursday paraded 6 suspects who specialize in registering subscriber identity model card, SIM card, with other innocent citizens' identities and selling them to criminals. The suspects are Indubusi Oke, John Jock, Nafiu Tijani, Nasiru Suleiman, John Injoku, and Suleiman Musa. Addressing journalists while parading the suspects, the FCC Commissioner of Police, Bennett Igwe, said the suspects sold the SIM cards to criminals between 3,000 naira and 5,000 naira. He noted that a total of 1,100 registered SIM cards, 3 registration machines, 2 fingerprint machines, and a mobile phone were recovered from the suspects. Igwe said, and I quote, on May 29, 2024, at about 3:00 p.m., a team of detectives from the State Intelligence Department, led by ACP Mohammed S. Baba, acting on credible intelligence, law, and arrested 6 suspects, namely Indubusi Oke, John Jock, Nafiu Tijani, Nasiru Suleiman, John Injoku, Suleiman Musa, who specializes in the sales of already registered SIM cards to criminals who operate with other people's identity to avoid being traced or tracked through their own details at their price rate of 3 to 5,000 naira. Igwe also said 4 different numbers could be registered using a national identity card. According to him, as a result, these criminals use street SIM card vendors
to obtain the details of unsuspecting residents who buy and register SIM cards simultaneously. Vendor to obtain the details of innocent residents, including their national identity numbers, from those who patronize them. Ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch online platform wọn bí wọ́n sì kọ bí wọ́n sì gbé àfi kí ọbẹ̀ Èdùmàrè kó mọ fi sọ rẹ̀ sọ wa kó mọ dáàbò rẹ̀ bọ̀ wá ṣẹ̀tún rí ọgbọ́n láabi míì táwọn ọ̀bàjẹ́ àwọn ọ̀daràn tí wọ́n ń lò láti fi máa wọ ọ̀daràn wọn. Kọ́bẹ̀ Èdùmàrè kó má jẹ́ ká kó sọ́wọ́ àwọn ẹni ibi yìí. Ẹ wò ó, ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí àwọn àtúpalẹ̀ eléyìí tí a ti mú wá fún yín lórí àwọn ìròyìn tó jáde. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ẹ bá ṣe fi ránṣẹ́ sí wa. Orúkọ tèmi ò yípadà o, Tajudeen olówó òkè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Nílùú kábíyèsí ọba Taofik Iyèọlá Àkàndé Mọ́rẹ́nigbádé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun. Kádé pẹ́ lórí o, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, káṣẹ kó pẹ́ lẹ́nu. Lórúkọ kábíyèsí mo fi ń dágbére lórí ètò wípé ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní kàn wá o, kò ní kan ìdílé wa láṣẹ Èdùmàrè. Títí ọ̀la tá tún pàdé lórí ètò. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.